Àdá Gist Entertainment òun ni wọ́n máa ń pè bí tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ rèé tẹ̀ ń darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí ẹ dákun ẹ máa bá ń kílíkì lórí subscribe button yẹn ẹ bá ń like kẹ́ ẹ bá ń share ẹ bá ń pín kòdèlè kòdòkò ẹ má wá gbàgbé láti drop comment yín bó ló ti rí lọ́dọ̀ tiyín ẹ drop ẹ sábẹ́ comment section fídíò yìí ó yá o ẹ jẹ́ ká jọ gbádùn ẹ dáadáa. Ọlọ́ni ọ̀pá aláṣẹ fún yín. Wọ́n kọ̀dá àrùn búkà. Ó sì ṣe é lófin fún yín. Wọ́n kọ̀dá àrùn búkà. Àṣìpá aláṣẹ mo ṣe é lófin mo sọ́dọ̀ ọ̀rọ̀ ẹ̀yàn fún yín. Aláàtọ̀bùnú ìlà ìyá o. Ọlọ́ni orí yìí ẹ gbọ́dọ̀ fi kalẹ̀ fún kankan tó yàtọ̀ sẹ́mi ọlọ́run tí mo dá yín. Aláàtọ̀bùnú ìlà ìyá o. Ọlọ́ni dákun má ṣe nǹkan kan mí lẹ́yìn èmi ọlọ́run. Aláàtọ̀bùnú ìlà ìyá. Ìbànújẹ́ wo ni o wà nù dẹ̀ra ni inú rẹ̀ dùn ni mo fún ọ ní nǹkan ọ̀fẹ́ ni wò fún ọ ní nǹkan ọ̀fẹ́ ọ gbọ́dọ̀ forí kan. Aláàtọ̀bùnú ìlà ìyá o. Ẹkùn tó o bá fẹ́ jóná látàyé má ṣe nǹkan mi tó yàtọ̀ sọ́lọ́. Tàbùdú ìlà ìyá o. Ọlọ́lé mi méjèèjì ẹni ọlọ́run tí mo fún ọ lójú méjèèjì tó fi ń rí láti mọ̀ gbowó lọ́wọ́ rẹ̀. Aláàtọ̀bùnú ìlà ìyá o. Ọlọ́run tí mo ní kí atẹ́kùn ọmọ fẹ́ délé rẹ̀ kátẹ́kùn ọmọ wọnú ilé rẹ̀ wá. Aláàtọ̀bùnú ìlà ìyá. Tó ń jẹ àti tó mú ọlọ́run létí bẹ́ẹ̀ni náà ni mo ní kó máa wù fún ọ. Aláàtọ̀bùnú ìlà ìyá o. Ẹ̀kọ́ balẹ̀ láyé ọlọ́run lémi ni mo wà ń bẹ̀ bí n bá fi ọlọ́kàn balẹ̀ kò lè balẹ̀ láíláí. Aláàtọ̀bùnú ìlà ìyá o. Ilẹ̀ gidi nínú ní ayé tá a wà yóò gbọ́dọ̀ gbọ́sìn fún nǹkan míì tó yàtọ̀ sẹ́mi ọlọ́run. Ó gbọ́dọ̀ máa gbọ́sìn fọ́lọ́run kó tún wá ní nǹkan míì ní kọ̀rọ̀ tó fún máa sùn. Ó ní jèrè. Aláàtọ̀bùnú ìlà ìyá. وبالوالدين إحسانا. Ọlọ́run ní òfin ẹlẹ́ẹ̀kejì òun náà ní ẹ ṣe dáadáa sáwọn òbí yín. Òun gbọ́. وبالوالدين إحسانا. Ọlọ́run ní ẹ ṣe dáadáa sí àwọn òbí yín méjèèjì. وبالوالدين إحسانا. Bọ́ ọ bá ní owó lọ́wọ́ tọ́jú ìyá rẹ̀. وبالوالدين إحسانا. Bọ́ ọ bá ní owó lọ́wọ́ tọ́jú bàbá rẹ̀. وبالوالدين إحسانا. Ọ̀pọ̀lọ̀ wá kọ́lé tán kó wá fi ìyá rẹ̀ àti bàbá rẹ̀ sí bọ́sì kọ́tà orí rẹ̀ ti dàrú. وبالوالدين إحسانا. Tàbí wá tó sí bàbá rẹ̀ àti ìyá rẹ̀ ní bọ́sì kọ́tà. Lọ wá fi bàbá rẹ̀ àti ìyá rẹ̀ ẹ̀bẹ̀. Ó tún wá jẹ́ ìkùlé bó o bá lọ tó ń wọlé wọn ò tún ní rí ọ. Àánú Ọlọ́run sì sá. وبالوالدين إحسانا. Ọlọ́run tẹ́ ẹ bá lówó lọ́wọ́ tẹ́ ẹ lọ́lá tẹ́ ẹ tọ́jú àwọn òbí yín ni ẹ kọ́kọ́ tọ́jú. وبالوالدين إحسانا. Sọ fún ya yín ẹ ra bàtà fún wọn, ẹ dùn wọn nú, ẹ ra mọ́tò fún wọn, ẹ kọ́lé fún wọn, ẹ rán wọn lọ mọ́tò, ẹ gbé wọn jáde. وبالوالدين إحسانا. Tí ìbá ṣe bọ́lọ̀ sí ọmọ lọ́jẹ́, òun lọ sí Mr. Big Tantalizer, òun gbéyàwó àtọmọ lọ. Ìyá rẹ̀ àti bàbá rẹ̀ wá wà lórí. Ìwọ ti gbàgbé pé ń bọ̀ wà ní kékeré láyé ìgbà tí wọ́n máa ń lu ọ̀dà. Kò sóde tí ìyá rẹ̀ ọ̀dọ̀ láyé tí ò ní bí ọ̀dọ̀. Òwò òwúrọ̀ àwọn wá jẹ tí òwúrọ̀ máa lónìí. Kí ló dé gbogbo káwùdà tẹ máa ń kùn sójú bẹ́ẹ̀ ẹ̀ ṣe sán máwọn náà lójú bẹ́ẹ̀ bí ẹ̀ jáde. وقضى ربك. Ọba ní ìyá rẹ̀ ojú rẹ̀ ọ̀fá ìbò ti dàgbà. Ọjọ́ gbogbo káwùdà bẹ́ẹ̀ bí ìṣòro ayé dọ̀wé ìsámá lójú. وبالوالدين إحسانا. Bọ́ ọba ń lo òkú tó ń lọ sí fàájì, wọ́n ní ìyá rẹ̀ ò lè lọ rí. Ọlọ́run ní ẹ ṣe dáadáa sáwọn òbí yín kí inú wọn dùn sí. Ọlọ́run ní wọ́n ṣáájú ẹ̀dá Muhammad. Ẹ̀ẹ́dùnmú àdábì ni. Àkọ́kọ́ ní kí ẹjọ́ sì fi ní ọlọ́run
ẹlẹ́ẹ̀kejì ni pé ẹ tọ́jú àwọn òbí yín tí ó fi tọ́jú ọkù wọn. وبالوالدين إحسانا. wọ́n ní ẹ ṣe dáadáa sí àwọn òbí yín méjèèjì tọ́jú ìyá rẹ tọ́jú bàbá rẹ. وبالوالدين إحسانا. والدين إحسانا. وبالوالدين إحسانا. àwọn ní ẹ tọ́jú wọn. ẹ̀rọ nǹkan tí ó dùn mọ́ wọn nú fún wọn àìgbé ń tọ́ bá wù wá fún ìyá wa àti bàbá wa èrè bí wọ́n léèrè ní pé kí lè jẹ kí lè fẹ́ jẹ ẹbí wọ́n léèrè pé kí ni wọ́n jẹ ìjọba láwọn jẹ ni ẹ ṣe fún wọn pọ̀ pọ̀. وبالوالدين إحسانا. ọlọ́run èmi ni mo pàṣẹ rẹ̀ èmi ni mo ṣe é lófin fún yín pé ẹ tọ́jú wọn. إما يبلغن عندك الكبر. ọlọ́run ní tó bá ṣe pé wọ́n bọ́ ọ láyé tó o báwọn òbí rẹ̀ láyé tí wọ́n wá dàgbà lójú ẹ̀mí rẹ̀ oríire ńlá lọ́mọ yìí. إما يبلغن عندك الكبر. ما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما. إما يبلغن عندك الكبر. ọlọ́run lórí rẹ̀ ńlá lọ́jẹ́ tó o bá ṣẹ̀mí báwọn ìyá rẹ̀ àti bàbá rẹ̀ láyé tí wọ́n sì dàgbà lójú ẹ̀mí rẹ̀ oríire ńlá ló gbé wọn. أحدهما أو كلاهما. níbi tí ọlọ́run soríire tó ṣe oríire fún ẹlòmíì dé ọba ìyá rẹ̀ ìyá tó tún bí ìyá rẹ̀ ọba yẹn ìpele ẹlẹ́ẹ̀kẹta àwọn òbí ẹ̀ gbogbo wọn lọ́ba láyé. أحدهما ọlọ́run bẹ́ẹ̀ bá wá bá wọn láyé tí wọ́n dàgbà mọ́ yín lọ́wọ́. أحدهما أو كلاهما. àwọn méjèèjì ni àbáwọn méjèèjì lẹ́ bá bá láyé. ولا تقل لهما أف. ọlọ́run tí ò ní ìyá tẹ́nìkan òbí wá ń kọ́ bó ṣe tọ́jú ìyá rẹ̀. لا تقل لهما أف. ọlọ́run ò ní ìyá bẹ́ẹ̀ ni ò ní bàbá bí wọ́n ń sọ fún ìwọ tó ní ìyá tó ní bàbá pé bó ti tọ́jú wọn rèé. تقل لهما أف. ọlọ́run náà gbọ́dọ̀ ṣe sí ọ wọn. wọ́n ṣe sí ọ̀yá rẹ̀ mẹ́ta pọ́nàmù ní mọ́mi lọ́wọ́ ẹ sọ̀rọ̀ sókè fún mi. تقل لهما أف. ọlọ́ni àwọn méjèèjì tí wọ́n bá ń bẹ láyé tí àwọn méjèèjì bá ń bẹ láyé ẹ tọ́jú wọn ẹ ṣe dáadáa sí wọn tí ìyá rẹ bá ń bẹ láyé fara lò ìyá rẹ mọ́tìnà sẹ́ni ó bí ọ. تقل لهما أف. ọwọ́ àrẹ ṣàṣàṣà láàrin àdúgbò rẹ̀ lọ́wọ́ rẹ̀ bọ̀ ọwọ́ àrẹ nìkan tó ní ìyá rẹ̀ àjẹ́ inú rẹ̀ ọ̀wá dùn pé ìyá rẹ̀ àjẹ́ wọ́n tó yẹ kó ọmọ yẹn fanda káàkiri gbogbo oṣù tó pé ìyá rẹ̀ àjẹ́ ni bẹ́ẹ̀ kan bá fọwọ́ kàn ìyá rẹ̀ ó bàjẹ́ wọ́n ní òun yóò máa dùn pé ìyá rẹ̀ àjẹ́ ni ìgbà náà ló wá bẹ̀rẹ̀ sí sáfù ìyá rẹ̀ wọ́n wá láwọn arínà rí ọ pé ìyá rẹ̀ àjẹ́ ni ọlọ́wà ní ọ̀rọ̀ rẹ tí ò lọ sórí rẹ̀ wà láwọn ní sórí rẹ̀ tó kù. ولا تقل لهما أف. ọlọ́run náà gbọ́dọ̀ ṣe sí ọmọ. ولا تنهرهما. ó sì gbọ́dọ̀ dàgbé mọ́ wọn. ولا تنهرهما. ó dàbí àwọn sọ́bọ̀ kí ayé ó burú kó jù bẹ́ẹ̀. arákùnrin kan lọ bá ṣáájú ẹ̀dá ó ní ìyá àwọn burú. anábì ní tó ti rí ọjẹ ni tó ti ń gí ọ lẹ́kìrì wá sọ ẹnu bí ọba tí ìbá gí ọ lẹ́kọ̀ọ̀kan kọ́ máa sọ ẹsẹ̀nu kọ̀ọ̀kan èèmú. wàhálà tó ṣe kó tó lóyún rẹ kó tó bímọ rẹ wọ́n ti ṣe ìdákan rẹ̀ nígbà ọ̀dáyé. wọ́n gbọ́. ولا تقل لهما أف ولا تنهرهما. ọlọ́lẹ̀ gbọ́dọ̀ jágbe máa àwọn òbí yín ẹ̀ sì gbọ́dọ̀ ṣe sí ọ̀wọ́n. وقل لهما قولا كريما. ọlọ́ni mo fi ọkọ mi búra bẹ́ẹ̀ bá tọ́ ọba pàdé ìyá rẹ lójú ọ̀nà má tijú àti fẹsẹ̀ méjèèjì rẹ kúnlẹ̀. tọ́ ọba tijú àti fẹsẹ̀ méjèèjì kó sí tọ́ ọba ọbẹ̀ kí ìyá rẹ ó pàdé rẹ dáadáa òun náà lásán dáadáa sí lọ́rùn. ìyá rẹ wá dẹni tó ṣe pé bọ́ ọba pàdé lójú ọ̀nà ó wà máa lẹ gbà kọ̀ọ̀ ọmọ ọ̀sán fún wọn náà wọ́n gbọ́. لا تنهرهما وقل لهما قولا كريما. ọlọ́run ní gbólóhùn àpọ́nlé la fẹ́ kẹ́ ẹ fi báyà yín àti bàbá yín lò gbólóhùn àpọ́nlé àyíkó bí ẹni sọ̀rọ̀ àwa máa jáde mọ́ wọn
àyíkó bí ẹni sọ̀rọ̀ ká máa jẹsẹ̀ mọ́lẹ̀ àyíkó bí ẹni sọ̀rọ̀ ká máa ṣe sí ọ̀wọ́n ọmọ tí bá ń ṣe bẹ́ẹ̀ kò ní láti mọ̀ tán dáadáa. وقل لهم قولا كريما. ìgbésí ayé tá a fẹ́ kẹ́ ẹ lò pẹ̀lú àwọn òbí yìí ìgbésí ayé tó lápẹ́lẹ́ tó dùn bí ìyá rẹ bá lọ ẹ gbọ́ bí tí ìyá lágbára dé ni tó o bá jẹ́ ìmáàmù ọwọ́ ń kírun lọ́wọ́